Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV was Swoby. His Excellency Boyega Alabi, ẹ jẹ́ kó ráyè kọjá lẹ́yìn wọn ẹjọ́. Protocol and security, can you do your job? Thank you very much. Protocol and security. Let's do Ẹjọ́ the olójú next. àwọn ẹ̀wọ̀n bàtà ni máa wọ́n gòkè bí ìwọ̀nba àwọn àti àlè máa gòkè. Bí wọ́n ṣe ń lọ kí kábíyèsí kí gbogbo wa dìde, shall we all rise for the national anthem please? Shall we all rise for the national anthem please? Chief Termination, are you set? Oshwante. Beg your pardon, Oshwante.
kábíyèsí ọba wa Adéyẹyè jájá kejì àti ìyá wa olórí Naomi Adéyẹyè. Mo rí pé àwọn ọlọ́ba wa kọ́ ti dìde níjọ wọ́n fẹ́ lọ jẹun àwọn ọmọ níbẹ̀ wọ́n mú fi ọlá kábíyèsí kí gbogbo wọn pátápátá pé wọ́n kú àbáṣe wa lẹ́nu. Mo ti rí alára òmìnira láti ọlọ́ọ̀bọ̀ ọ̀dọ́ wa wà nílẹ̀ tó sọ pé ọba wa ọlọ́run jáde ó jẹ́ ọ̀nà gidigidi ọba gbogbo wa ní Yorùbá àti Nàìjíríà wáṣọ ọ̀dọ̀ gbé wọn jọ kábíyèsí ẹ̀ṣẹ̀ ṣètò ìyá ọlọ́run pín lọ́wọ́ ojú òjì ó wá kí alága fún ìkúta ìṣeré tuntun tó pè ní planning committee ọba Ìdòwú Adédiọ́rà ọba olúfẹ́ ọkùnrin ṣe ìtìyàn mo kí gbogbo wọn ọkùnrin lóbìnrin ọmọdé lágbà tó jẹ́ ọmọ Ilé Ifẹ̀ òkè wa bọ́ ọdún akóyèdó ẹ̀mí àṣẹ púpọ̀ ẹ̀ ọdún àmàrọ́dún àṣẹ ìṣàmọ́dún kí àwọn àlejò wa tí wọ́n wá láti tó súnmọ́ àti tó jìn wọ́n wá ṣe àṣeyẹ wọ́n ní pé àwọn náà rí pé ọ̀dọ̀ wa níbí pé àwọn ọmọ àṣà pé wọ́n lè wọ́n fi lọ sílé láti lọ kí jẹ́ ọ̀gbọ̀n wọn pé wọ́n rí àárín wa lẹ́nu àdínníbàárẹ̀ àdúgbò rẹ̀ ẹ̀ ṣe ọlọ́wà tó lé lágàtà àbíyá òkè pàtàkì ọba wa ti délé bọ̀ mọ́jú ẹni pé ọmọ ti jọba nígbà yìí ọkọ̀ ṣùgbọ́n ọmọ náà so ẹ̀ka bò sílé kí àwọn òfin kí àwọn olóòdì kí ọmọdé mú kí àgbà tó bá dìde ní àpò ọdún àpò àgbọ̀ yìí àjọ wa kalẹ̀ ìwà màmá rọdún wọ́n fẹ́ fi ọ̀rọ̀ gómìnà wa jíṣẹ́ àkọ́kọ́ lónìí àwọn olóòdì táwọn òyìn gbogbo àgbáyé ló fẹ́ rí àwọn kọ́kọ́ Yorùbá ọ̀rọ̀ Yorùbá àti kí wọ́n rí bí wọ́n ṣe rí ọ̀dọ̀ gbogbo gómìnà. I will observe the protocol. I'm happy to join Kabiyesi, the Arole Oduduwa, Olófin Adúmọ́lá, Jaja the second, Ọjọ́ Fífẹ́, Ọba's chiefs, sons and daughters of the rise of the Black race on this historic occasion, celebration of the 2021 Ọlọ́jọ́ Festival. The annual cultural event created to celebrate the day Almighty God created the earth. This festival, which is bearing as the day of the first dawn, addresses the place and the importance of the event to creation and humanity. We must all therefore join hands together to celebrate it and uphold it in its rightful place. I congratulate His Imperial Majesty on the successful completion of these rites and grand finale of this year's festival. I thank the Lord for his sacrifices and for the temporary interpretation with ancestors to perform all the necessary cleansing, productivity, security, and other rights for the benefit of the Black race in particular and mankind in general. Solomon. Kabiyesi, distinguished Mrs. President, I congratulate you on this year's edition of Ọlọ́jọ́ and pray that all be here to celebrate subsequent years. Thank you all. Ní Yorùbá tó ní ọ̀rẹ́ ní ọjọ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ àtúnṣe. Ó yẹ pé kí ọba wa Kábíyèsí àwọn Yorùbá fún ọdún èyí tí wọ́n gbogbo gbà
láti rí pé ìjọba ó tóbi sí ó lè kárí ayé pé ọlọ́run wọn máa kọ́ lọ́wọ́ wọ́n tún ti kí pé ẹ kú oríire pé ilé Ifẹ̀ ó sì pàtàkì ẹ bá ń sọ ìtàn àwa Yorùbá gbogbo àgbáyé a lè dárúkọ Ọ̀ṣun láì dárúkọ ilé Ifẹ̀ nítorí náà àwọn dúpẹ́ àwọn ẹ̀ka tó fi pé ẹ kú oríire lẹ́bí ọmọ ilé Ifẹ̀ pé bàtà wá sí lọ́dún kọjá àwọn sọ pé ọba àgbà wọn sílẹ̀ ọba àgbẹ̀mí first Yorùbá vision nípa kó àwọn ìrìnàlẹ̀ wá sí láti máa rí bí a ti jẹ́ ẹgbẹ́ èèyàn láti bẹ̀rẹ̀ tó kún ilé ìdí tí àwọn àgbà sílẹ̀ ní ilé Ifẹ̀ pé inú àwọn dùn gidigidi pé ilẹ̀ tí àwọn àkọ́ ìbí báyìí pé ilé ìwé gíga ti ọ̀pọ̀lọpọ̀ Awólọ́wọ̀ wọ́n ti wá fún àwọn oníwèé yẹn eléyìí tí olórí wọn vice chancellor èyí tọ́pẹ́ ní wọ́n gẹ́gẹ́ fún ẹ̀rọ tó wá pẹ̀lú àwọn èèyàn ẹgbẹ́ ẹgbà àtúnyẹ láti dá ìjẹsọ́sílẹ̀ nígbà nínú iléèwé wa pé ó dá wọn lójú pé láìpẹ́ láì jì àgbẹ̀rẹ̀ iṣẹ́ nígbà á lè parí ìsinmi rẹ̀ pé eléyìí á fi wá hàn gẹ́gẹ́ bí ọ̀tá wà nílé àti àwọn náà ní gbogbo àgbáyé gẹ́gẹ́ bí ìran Odùduwà gidigidi. Wọ́n ní pé ìtànṣe yìí ó wà lára kan tí ìjọba wa tí a ní èrògbà láti fi pé ó àgbàgbọ́ wa ṣe láti fi kí ọrọ̀ ajé wa pé dájọ́ kárí pé bá a ṣe ń ṣe àti àwọn tó tún kù lẹ́yìn ká máa ṣe tó ṣe dáadáa sí àwọn tó bá rí tó bá wà á lè wá wù wọ́n láti wá sílé láti wá wo tá à ń ṣe láti lè jẹ́ kí àwọn ọmọ wa kéékèèké tí wọ́n parí iléèwé wọ́n lè ríṣẹ́ pé kí á lè ti fẹ́ tún owó fún ìjọba láti máa lò láì gbàgbé orísun wa pé àwọn tó wá pé àwọn tó lè pé ṣùgbọ́n ìparíparí pé ká jọ pé àlàáfíà ó ṣe pàtàkì láàrin wa àti àwọn alábàágbé lọ́kọ-láyà ní ọ̀rẹ́ àti ojúlùmọ̀ àti ìlú tó sún gbọ́nká àti gbogbo àgbègbè wa pé ilé ìṣe pàtàkì ilé ìdájọ́ gbogbo àdúrà tí agbálẹ̀ nù tí kábíyèsí wọn fi ìṣúná àwọn bàbá wa ló lè wá sí ìmúṣẹ. ní paríparí wọn ní àwọn bẹ̀ wá pé kẹjọ pé ọ̀rọ̀ COVID-19 tí à ń sọ̀rọ̀ ẹ̀ ó tó wá mú ọmọlẹ́yìn tó pé ẹ̀ ní letter variant pé àdúpẹ́ pé a ṣe tutù àgbàdúrà gbogbo ẹ̀ ó wálẹ̀ ṣùgbọ́n kò tí ì lọ́tọ̀ láàrin wa pé ká jọ ká máa ṣe ká máa lo ìdùnnú wa ká má fi dábàárà ṣe gan. A round of applause for His Excellency, the Governor of Osun State. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ hẹ́tẹ̀. Face TV was Swoby.